Hello. Ẹ̀yin èèyàn mi o. Ó ga o bó ṣe wà yẹn. Ọlọ́run orí Naomi màmá mú wọn. Ọlọ́run Naomi màmá mú wọn. Bó ṣe ń parọ́ mọ́ Naomi láàfin. Bó ṣe ń ṣe oríṣiríṣi fún Naomi. Gbogbo nǹkan tí ò dáa tó ń rò lé Naomi lórí. Ó máa backfire, ó máa back to sender lórí wọn lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní ṣe ni Mariam ó sunkún wá sáàfin ló bá ń jọra mọ́lẹ̀ pé Naomi ti jẹ́ ó ti joyún oyún òun mu o, ó ti joyún òun mu o, oyún òun ti bàjẹ́ o, Naomi ti pa baby boy tó wà níkùn òun o, Naomi pé ọkùnrin lọmọ yẹn o, Naomi ti pa o, Naomi ti ṣe. Wọ́n ní bó ṣe wá bèèrè lọ́wọ́ pé ṣé ìwọ lóyún ni? Ṣé pé o lóyún ni tẹ́lẹ̀? Ṣé oyún wà nù ẹ̀? Débi pé òwò ara ẹni parọ́ mọ́ Naomi. Gbogbo nǹkan kí nǹkan tẹ bá ṣe báyìí tó kù díẹ̀ ká ẹni Naomi ló ṣe o, ẹni Naomi ló ṣe. Ṣé ìwọ ti ẹ̀ fìgbà kan lóyún? Wọ́n ní wọ́n béèrè lọ́wọ́ ẹ̀bẹ̀. Wọ́n ní Mariam wọ́n béèrè lọ́wọ́ ní Mariam pé ṣé ó fi ìgbà kan lóyún? Ìgbà tán ní kán lọ ṣe pregnancy kìíní kan, kán lọ ṣe test pé kìíní ìwọ ni ó ti o, wọ́n ló ní dókítà tiẹ̀ o, oní dókítà tiẹ̀ ó lọ hospital tó ń ṣe kìíní owó ò fẹ́ lọ sẹ́ni anyhow hospital. Èmi torí ẹ̀ wọ́n ṣàfihẹ́lẹ̀. Wọ́n fi ẹ́lẹ̀ nígbà tán ní kó wá lọ ṣe kìíní tí pásítọ̀ kábíyèsí sọ pé já lọ ṣe test kájọ lọ. Ṣé ó tẹ̀lé kábíyèsí? Ìwọ ló ní dókítà tiẹ̀ ó ní kìíní kan ìgbádàkodo. Wọ́n ní ṣó jẹ́ kán rójú tu nǹkan, ó jẹ́ kán rójú tu. Wọ́n ló wá sí palace láàrín ló wá ń ké pé Naomi o, ó ti joyún ẹ̀ mu o, Naomi ti pa ọmọ inú ẹ̀ o, ọkùnrin dẹ̀ lọmọ náà o, kìíní kan o, ìkòkò bàbá àṣà sí wọ́n ní ọlọ́run àtijọ́ ló pẹ́ múyàn kì í ṣe ọlọ́run sì yìí power bike ló gbé wọlé ló fi dáyàn lóhùn kíákíá. Naomi joyún ẹ̀ mu, Naomi ti pa ọmọ náà. Ṣé ìwọ lóyún ni? Ṣé ìwọ lóyún? Ó mọ̀ pé nǹkan tó bá fèrú ṣe ọ̀nà èrú náà ló máa gbà lọ. Ọ̀nà èrú ló máa gbà lọ. Ṣé bó ṣáà ní bó ṣe sọ ẹnu ẹ̀ náà ló fi sọ, ẹnu Mariam ló fi sọ pé òun lóyún. Báwo ló ṣe lóyún? Ẹni tó fún ẹ lóyún pé òun mọ̀gbà tí òun fún ẹ lóyún. Báwo ló ti súnmọ́ ẹ láàsì? Ọgbọ́n àrékérekè. Ọlọ́run gbẹ́rú gbogbo òtùmọ̀pọ̀ gbogbo nǹkan tẹ̀ ń lò fún kábíyèsí. Ìbóhùn náà ni kábíyèsí láti dára lẹ̀. Bí ìwọ ló ṣe o, bóhùn ló ṣe fún rẹ̀ o. Wọ́n tó sọ pé ó ti mọ̀ tí yó. Ló wá ṣẹ̀ṣẹ̀ wá ń sọ fún wa fi ń láyé pé ìjọ kan báyìí tí ó tó mọ̀ tí yó tó ṣe kíní ìjọ yẹn lòun súnmọ́ ìjọ yẹn ni kíní yẹn ṣẹlẹ̀. Ó ti ẹ̀ dá. Bíkún lóloko bí pàkúté ni ó dìgbà náà nù. At the end of the day, wọ́n ló fẹ́nu ara ẹ̀ sọ pé oyún yẹn ti bàjẹ́. Wọ́n bá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé oyún wà nù ẹ̀ tẹ́lẹ̀, ṣé o lóyún? Nǹkan tó bá fèrú ṣe ọ̀nà èrú náà ló máa gbà lọ. Ẹ̀yin èèyàn mi ó máa lágbára o, ilé ayé yìí máa lágbára. Káwọn èèyàn wà kó jẹ́ pé wọ́n rò pé bóyá àwọn nìkan làwọn dára wọn, pé bóyá àwọn tiẹ̀ lálẹ́ hù, bó tiẹ̀ lá ilẹ̀ hù gan-an. Ṣé agbára wọn náà fi lá ilẹ̀ hù? Ọlọ́run kọ́ ló nílẹ̀, òun kọ́ ló lòkè, òun ló ní gbogbo nǹkan kí nǹkan tí ó dá sórí ilẹ̀ ayé. Tí ilẹ̀ bá fẹ́ lànà Ọlọ́run kọ́ ló ń ṣe. Ẹ̀yin mọ bọ́lọ́run ṣe dá ilẹ̀ tiẹ̀, ẹ̀yin mọ bọ́lọ́run ṣe dá nǹkan ẹ̀. Tí ilẹ̀ bá fẹ́ tó bá fẹ́ lànà, tó bá fẹ́ gbé gbogbo ayé yìí mì, Ọlọ́run ló máa ń ṣe. Torí náà sọ pé ìjìnlẹ̀ ni Ọlọ́run, ìjìnlẹ̀ ni o, mystery ni o. Kí lẹ mọ̀ tí Ọlọ́run ṣe? Kí lẹ mọ̀ tí Ọlọ́run lè ṣe? Kí lẹ mọ̀ tí Ọlọ́run ò lè ṣe? Wọ́n ní kò sí ohunkóhun tó ṣòro ṣe fún Ọlọ́run. Kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe. Mariam wá sọ pé òun ti lóyún. Gbogbo everywhere ti gbọ́, íńtánẹ́ẹ̀tì ti gbọ́, àwọn tí wọ́n gan di wọ́n gbọ́, àwọn tí ojú wọn fọ́ wọ́n mọ̀ wípé Mariam ti lóyún. Ta ló lóyún fún ní kábíyèsí? Kábíyèsí ní téèyàn bá tẹ̀ fún yàn lóyún, ṣé èèyàn ní mọ̀ pé mo fún yàn lóyún àbí mo súnmọ́ yàn? Kò síbi débi pé ṣe ni gọ́vnà Adeleke
tó ń insult kábíyèsí pé irú kí wá ní irú pàlàpàlà wo ni pẹ̀lú gbogbo rògbòdìyàn tó wà láàfin tó ń fẹ́ káàkiri ó tún súnmọ́ Mariam ó tún fún lóyún pẹ̀lú ìwà ìbàjẹ́ Mariam kí ni nǹkan ìdàṣepọ̀ ìwà àti Mariam ti payé tán ò mọ̀ ó dẹ̀ mọ̀ ẹ̀sìn kì í ṣe pé bóyá kábíyèsí ò lè ẹ́fà fi gbogbo ojúkorojú ẹ̀ kó sọ pé kò wá sẹ́ni tóun lè súnmọ́ àfi Mariam àwọn tó ń súnmọ́ yẹn kábíyèsí tó ń súnmọ́ wọn pẹ̀lú tipátìkùkù ni o kì í ṣèfẹ́ gidi o kì í ṣèfẹ́ àtọ̀run wá ni o ṣàmọ́ nípa agreement ni téèyàn tọkọ àti obìnrin bá wà tó fẹ́ ṣe nǹkan papọ̀ agreement ni ọkùnrin àgbà ìyàwó àgbà agreement ni fífẹ́ ọkọ téèyàn fẹ́ tá à ń ṣe tọkọtìyàwó lórí agreement ni lórí ìṣọ̀kan lórí àjọ ìmọ̀kan ni tẹ́ẹ̀bá agree kò lè ever possible Mariam sọ pé òun lóyún tí kábíyèsí ò bá agree tí kábíyèsí ò súnmọ́ tí kábíyèsí ṣe rí pé ẹ rí pé tí irọ́ bá lọ lógún ọdún wọ́n ní ọjọ́ kan tó a bà ǹjẹ́ òtítọ́ ò ní bà òtítọ́ ti bà kóṣìkò tí ì bà báyìí ó ti bà ẹni sùúrù ẹ jẹ́ ká máa fòye gbé ẹ jẹ́ ká máa fòye gbé bí oyún gidi ni o bí kò ṣe oyún gidi o bẹ́ẹ̀ tán tí ló ti fẹnu ara ẹ̀ sọ pé Naomi ti bà oyún òun jẹ́ Naomi àpèlà náà máa porúkọ ẹ̀ ọlọ́run wàá máa yege ìwọ ló máa gbẹ̀yìn àwọn ọ̀tá ẹ̀ ìwọ ló máa rídìí àwọn ọ̀tá ẹ̀ gbogbo àwọn ọ̀tá ẹ̀ pátápátá lọ́lọ́ máa fi àṣírí wọn hàn ẹ̀ tó jẹ́ pé wọn ò ní borí ẹ̀ ìwọ ló máa borí wọn. Ní sùúrù náà Mariam àbí ní sùúrù Naomi ó máa ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù gẹ́gẹ́ bí a ṣe ń sọ ó máa ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù wọ́n ti sàsọtẹ́lẹ̀ pé wọ́n bá yá gbogbo ààfin yẹn ó máa mọ́ fífi ọlọ́run máa sweep gbogbo iṣẹ́ ibi tó wà ńbẹ̀ torí ó rí kábíyèsí ò ní gbàbọ̀dé kábíyèsí bó ṣe wà yẹn ẹ̀mí ọlọ́run àánú ọlọ́run ààbò ọlọ́run agbára látòrí ọ̀run wa agbára inú kan tí kábíyèsí fi gba Naomi gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ tọ́lọ́run fi rán náà ọlọ́run rán ni pé lọ́tún ààfin yẹn ṣe Naomi rántí ìlérí ọlọ́run nínú ayé ẹ̀ òun ló máa fi ní sùn lágbára wọn ò ní hàmọ́ ẹ̀ bíbélì sọ pé ó ní a máa rí ìpọ́njú láyé yìí ó ní ṣùgbọ́n ká tújú ká pé òun ti ṣẹ́gun ayé ó ti ṣẹ́gun gbogbo oríṣiríṣi nǹkan tó bá máa dé báyìí òun náà máa ṣe kò ní borí ẹ̀ o kò ní borí ẹ̀ kò ní borí àwọn ọmọ Ọlọ́run tá à ń pè tá a fi Jésù Kristi ṣe ìgbẹ́kẹ̀lé tó jẹ́ pé a rí nǹkan kan míì fi kún Ọlọ́run alààyè òun nìkan là ń sìn lótìítọ́ àti bó ṣe yẹ wọ́n lójú ò gbọ́dọ̀ ti ọmọ Ọlọ́run ojú ò gbọ́dọ̀ ti onígbàgbọ́ ojú ò gbọ́dọ̀ ti aládùúrà bẹ́ẹ̀ ni ojú ò gbọ́dọ̀ tì ẹ́ ojú ò gbọ́dọ̀ tì wá lágbára Kristi Jésù lágbára Ọlọ́run ọba ìyanu lọ́ba ní Mariam ní Naomi ti joyún òun oyún tóun ní ọkùnrin dẹ̀ ni ọmọ yẹn o àfìgbà tí Naomi tó mú oyún yẹn tóun lùzù oyún òun ó lùzù ọmọ òun lọ́tà gbọ́ ní íńtánẹ́ẹ̀tì bá a ṣe rí gbọ́ ní internet space ni o ẹ̀yin èèyàn mi mò ń bọ̀ mi ò tí ì dé investigation yìí lọ lọ́wọ́ ẹ bá ń fi eléyìí sí àpò òsì kẹ bá ń fi jẹun ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ẹ bá share kẹ bá like kẹkẹ ẹ bá fi tó kù sí comment section ẹ ṣe gan àbọ̀ ọlọ́run adájú ọlọ́run àtúbọ̀ gbogbo àṣírí kọ̀ọ̀kan ọlọ́run máa tú sílẹ̀ fún wa ní yẹ́bẹ́yẹ́bẹ́ lágbára Kristi Jésù Olúwa wa amen ẹ ṣe gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ẹ bá share kẹ bá like kẹkẹ ẹ bá subscribe Jésù Olúwa wa amen bye.